kú dédé àsìkò yìí o akíwapá kú dédé àsìkò yìí àtúkàbọ̀ sùn lè ṣe wàrà Sport FM kàràbà 1.9 tá a wà yìí mo mọ̀ gbogbo ẹ̀ tẹ̀ náfààní tẹ̀ ń wò wá ẹ̀ tẹ̀ láwọn àgbààgbà tí wọ́n bẹ ní kàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi láti ìlú Isundunrin náà ni wọ́n ti bá wa ní àlejò ní ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM kàràbà 1.9 ní apá àlàáfíà mi mo ní àwọn bàbá kan ń bẹ̀ ẹ̀dá kò bá mi dárúkọ ẹ̀ fáwọn tó ń gbọ́ wá lé. Orúkọ tèmi ni Sunday Alao ọmọ Adéníjì tí mo jẹ́ alága fún ìdàgbàsókè Isundunrin lórílẹ̀‐èdè Togo. tó orúkọ bàbá wa lè ti gbọ́ yìí tí a mọ̀ sí Sunday Alao àwọn náà ni alága ìdàgbàsókè fún gbogbo ìlú Isundunrin mo náà bá mi kọ́lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀dá kò bá mi dárúkọ ẹ̀ fáwọn tó ń gbọ́ wá lé. Orúkọ tèmi ni ọmọọba Sàkárì Ìyáwó Adérẹ̀mí Akínlóye tí mo jẹ́ alága ìdàgbàsókè fún gbogbo ìlú Isundunrin ní orílẹ̀-èdè Nàìjíríà. ní orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ bá ní Nàìjíríà ti wá sílùú Togo ẹ̀yin ni alága ìdàgbàsókè ìlú Isundunrin ní Nàìjíríà ó ṣe yé mi bọ̀ báyìí náà ni bàbá Sunday ni alága ìdàgbàsókè ti ìlú Togo bí tó bàbá wa ẹ̀dá kò bá ń darúkọ mi fún àwọn èèyàn lé. Orúkọ mi ni Abdulwahab Ọlátidóyè èmi ni alága àwọn abẹ́àpò alága àwọn tí ń bí àpò wò tó mo sì ní bàbá àbí kọ́lẹ́gbẹ̀ẹ́ wa lọ́hùn ẹ̀dá kùn ẹ bá mi dárúkọ ẹ fáwọn tó ń gbọ́ wálé. Orúkọ tèmi ni Akíntóyè Taofik bàbá oníjàlá ọdẹ láti ìlú Isundunrin ní Nàìjíríà. bàbá oníjàlá ọdẹ láti ìlú Isundunrin Nàìjíríà tó bàbá wa ẹ̀dá kùn àárẹ̀ yín lójú iléeṣẹ́ Radio Sport FM 1.9 kí ni tí ẹ̀ mú wá fún wa àti kí ni tí ẹ fẹ́ báwọn èèyàn sọ nílé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba tó ní kí bẹbí ọmọ abẹ ọba tó ní kí bẹbí ọmọ bì sí mọ́ ọba kan lánàá ọba kan lónìí tá a rí ẹnìkan fi dípò rẹ̀ òun la dúpẹ́ fún lákọ̀ọ́kọ́ wípé a tún dá ọjọ́ Isundunrin Day wa gẹ́gẹ́ bá a ṣe ṣe ní ètò ọlọ tí ó sì tó àsìkò láti ṣe Isundunrin Day ti ọdún yìí èyí tí ó wáyé ní ọ̀la ọjọ́ Sunday tí ó sì jẹ́ pé a tún fẹ́ gbé àrà ọ̀tọ̀ yọ láwọn èyí tí a ò ṣe rí tí àwọn Yorùbá ò sì rírú rẹ̀ rí tí a tún fẹ́ gbé jáde ní ọ̀la fún gbogbo ọmọ Yorùbá ní tilé toko àti gbogbo ọmọ Sunday pátá tí a sì kí wọn pé wọ́n kú ọdún wọ́n kú oríire tá a sì tún kí gbogbo àwọn tí wọ́n jẹ́ bí àwọn bàbá kábíyèsí wa àwọn àgbààgbà wa nílẹ̀ bàbá wa Lásìsì Ọwọ́bọkọ́ ni a kí gbogbo àwọn ìmáàmù wa ìmáàmù Gani ìmáàmù Azeez a kí president Dọ̀nẹ́ a kí mama Dọ̀nẹ́ Alájà Iná Afusa mama wa Bánkẹ́ mama wa Basira àtọ́lọ́ ní ọ̀sẹ̀ àti mama wa Járìn ní kége lọ́hùn a kí gbogbo mọ̀mọ́ ìta lè dárúkọ mọ̀mọ́ wa Mutọ́ráyọ̀ mọ̀mọ́ wa Mutiyat àti mọ̀mọ́ Orúkìyat Bẹ́kà gbọ́n la dúpẹ́ fún pẹ̀lú àdúrà àti àtìlẹ́yìn wọn tí wọ́n dúró tì wá lọ́sàn-án àtòru níbi ọ̀rọ̀ Isundunrin tí wọ́n bá wá gbé ju bí tá a gan tá a lérò lọ àti àwọn godfather wa àwọn Alhaji Safriyu ni Idris ni àti Asimi Lawam Jimoh Lawan ni àti Kasim Aláyàn adúpẹ́ lọ àti Wàhábì Alákúnlé ní gọ́ọ̀fù lọ́hùn adúpẹ́ lọ gbogbo ọmọ Sunday tí wọ́n dúró tì wá àti Sàkáríyàwó Àyẹ̀yẹmí ọ̀nà pẹ́pọ̀ tù pẹ̀lú gudugudu méjì àyàmẹ́fà tí ń ṣe nínú iṣẹ́ Isundunrin pé Olódùmarè kò ní rí ogun àtẹ̀yìntọ̀ lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa ogun pẹ́ntù káwùsì ní ṣẹlẹ̀ sí wa Isundunrin tó ti dẹyọ kan lónìí tó sì jẹ́ pé nílé lóko gbogbo èèyàn nínú wọn dùn tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n sì mú aṣọ tí wọ́n mú gèlè tó jẹ́ pé jíjẹ múmu ó sì wà rẹpẹtẹ níbẹ̀ a ó rí i pé ibi tí ìfẹ́ bá ti wà ìlọsíwájú máa dé báyìí tí ọkọ àti ìyàwó bá wà tí ó bá sífẹ̀ níbẹ̀ ìlọsíwájú ò lè sí eléyìí ló mú wa yọ̀ tó jẹ́ pé inú wa sì ń dùn níbi àwọn Sunday wà ní Europe wọ́n sì tó pé wà lónìí wọ́n ti dápàdé Isundunrin ìdàgbàsókè Isundunrin Day diaspora àrùpà 92 wọ́n ti dálẹ̀ ní Europe lọ́lọ́ báyìí láwọn lánàá wọ́n tún pè mí láti Amẹ́ríkà àti tún fẹ́ fi lọ́lẹ̀ nílùú Amẹ́ríkà táwọn Amẹ́ríkà sì ti ń jó tí wọ́n ń yọ̀ lọ́lọ́ báyìí pé Isundunrin Day ó ti tún lọ sí Amẹ́ríkà by the grace of God nígbà tọdún yọ bẹ́ẹ̀ kolẹ̀ wọ́n gbúrò Isundunrin Day nílùú Amẹ́ríkà àti ní England tí ọlọ́ba ń bẹ bó ṣe wà láàyè èyí lásán ó múnú wa dùn ó mórí wa wú ó jẹ́ ká ké sí gbogbo èèyàn àtàwọn MC wa o àti gbogbo ọmọ Yorùbá pátá o pé lọ́la o àwọn Sunday tó fẹ́ ṣe ọdún wọn bí wọ́n ṣe ṣe tí ó jẹ́ pé wẹ̀jẹ̀ wẹ̀mú tí ò ní ná wà náírà fẹ́ anybody lẹ́yìn kọ́ wọ́sọ kó o dé fìlà wa ó sì wà fún wa lọ́la kọ́ náà ń gbà fún wa. àdúgbò ẹ̀fọ́lọ́wọ́ bá kí bàbá wa tí wọ́n jẹ́ alága ìdàgbàsókè ti ìlú Isundunrin ní ìlú Togo bí bàbá wa alága ìdàgbàsókè ìlú Isundunrin ní Nàìjíríà ẹ dákun kí ni èrò yín tí ẹ fi gbèrú ètò yìí kalẹ̀. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Alhamdulillah Ọlọ́run ọba tó jẹ́ pé òun náà ló ní kí irú ètò báyìí kó máa wáyé
tí a kò bá gbàgbé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ní 2022 òun ni a ṣerú Isundunrin Day yìí. Ète àti èrò wa náà ni wípé ní gbogbo ìgbà tá a máa ń ṣe Isundunrin Day ká máa rí nǹkan tọ́ka sí. A dúpẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wa ní ilẹ̀ Togo fún gudugudu 7 àti yàrá 6 tí wọ́n ń ṣe ní ìlú Isundunrin. Nígbà tá a ṣe Isundunrin Day ti ẹ̀ka ti Togo ní ọdún tó kọjá, àwọn ni wọ́n ṣe okùnfà tá a fi ní ọjà ìgbàlódé ní ìlú Isundunrin. Kí ọlọ́ba kó máa rẹ̀ wọ́n lẹ̀ láéláé, ìtẹ̀síwájú dáadáa kó máa bá wọn. Wọ́n tún pè wá wípé àwọn tó fẹ́ ṣe Isundunrin Day ní ọ̀la tó tún jẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n bó ṣe jọ́jọ́ kejìdínlọ́gbọ̀n ní tó kọjá náà tọ́lá náà fẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí. ọlọ́ọ̀ba ìlọ́ba ẹlẹ́sàn ọlọ́ọ̀ba yóò máa bá wa san lẹ́sàn olóore torí pé ìgbéga ìlú Isundunrin ẹni wọ́n ń gbé lárugẹ ọlọ́ọ̀ba kò ní gbàgbé àwọn náà. Bí a bá fojú inú wò ó lẹ́yìn pé à ń ṣe Isundunrin Day ní ìlú Isundunrin kò tí ì sí àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ báyìí pé àwọn fẹ́ ṣe dé ní ẹ̀ka kwata nínú orílẹ̀-èdè Nàìjíríà ní àti diaspora kò tí ì sí. Ilẹ̀ Togo number 1 tí wọ́n ń ṣẹlẹ̀ kejì lọ́dún ní Ọlọ́run ọba yóò sì máa bùkún wọn. Iwájú lọ́kọ́ ẹ̀bì tìrẹ sí iwájú ni wọ́n máa lọ wọn ò ní lọlẹ̀ láéláé. Àpẹẹrẹ dáadáa tí wọ́n fi lélẹ̀ yìí pé ṣẹta yìí Ọlọ́run ọba yóò máa jẹ́ máa tẹ̀síwájú ní iṣẹ́ wọn kò ní díṣẹ́ aránṣẹ́ Ọlọ́run yóò sì máa gbá gbogbo wọn. wọlé aláwọlá wàlá quwwata illa billahi al-azim. tó bàbá wa Ọlátidóyè a rí i pé kò sí báyé a ṣe lè gbégbèsè kan tí ò ní ọ̀rọ̀ owó nínú. Ẹ wá dákun báwo ló ṣe ń rọrùn fún ìlú Isundunrin ẹ ṣe Isundunrin Day alákọ̀ọ́kọ́ ó dùn náà ni ẹlẹ́ẹ̀kejì yìí náà ló ti ń bọ̀ lọ́nà ọ̀la yìí náà lábẹ́ ṣe o àmọ́ wọ́n sì ní pé bí ọ̀la ó bá dùn àtòní láti máa mọ̀ àtòní kò tí ń dùn látòní lọ́nà báwo lẹ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ fi ń gúrégé o. A dúpẹ́ fún Ọlọ́run bá fún olùfẹ́ tó ṣe fún wa ní ọjọ́ òní wọn bá dànù yóò jẹ́ kí ká dúpẹ́ jálẹ̀ nítorí pé ìta ń ṣe gan kí sí agbára wa ni wọ́n á ṣe Ọlọ́run tí ń bọ̀ láti ti ràn án lọ́wọ́ la fi ní tẹ̀síwájú nínú gbogbo program tá a máa ń ṣe ní Isundunrin Day Ọlọ́run bá dànù kọ́ máa rẹ̀ wá lẹ̀ pẹ̀lú Ọlọ́run gbogbo wa ó tí wọ́n tà ń dájọ́ náà ni a fi ń ṣe ìtẹ̀síwájú sí nínú Isundunrin Day yìí kọ́nà bàdà ni kó jẹ́ kí kárí ọ̀pẹ́dù jálẹ̀ kọ́nà bàdà kó máa dojú ọ̀dà tiwa ìbúwa kátà rò tí a fẹ́ bá ní ọ̀la kọ́nà bàdà kó jẹ́ kárí kó jù bá ń lọ fún wa pẹ̀lú gọ́ọ̀lọ́ kọ́nà bàdà kó máa fà sẹ́yìn. tó ẹ ṣeun mo mọ̀ pé ọ̀la a ti ń sọ fún yín pé yóò dùn yóò nàrẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ohun àmúniláradá ìdárayá lọ́tún lọ́sẹ̀ tí ó múnú wa dùn tí ó sì mara wa yá náà ni wọ́n ti palẹ́sẹ̀ kalẹ̀ lóríṣiríṣi àwọn orin lọ́lọ́kọ̀ òjọ̀ kan àmọ́ àwọn nǹkan kan bẹ nínú àṣà Yorùbá tá a lè yọkó tó jẹ́ pé ó yẹ ká fi tọ́ ilé nu wò níwò bá bíntín ni o kó tó wá di pé àjọmọ̀ náǹfààní láti gbádùn àwọn nǹkan wọ̀nyí lọ́la bàbá Oníjàlá ẹ dákun bá a sọ̀rọ̀ sókè díẹ̀ ká tẹ̀ gbóhùn yìí. ó ṣe Eletiọfẹ Ọlọ́run ó wò mọ́ rí àwùyí ò ní ráre ò sì ní sáwó lẹ́yìn gbèsè gbogbo ọmọ ìlú Isundunrin nílòkó lẹ́yìn òdi téèdélu Togo téèdégbòrò Abidjan gbogbo yín ni mo kí wọn lólódì kankan èmi Àkànbí bàbá àbèjì tọ́wọ́ jẹ́ pé ń tá a bá gbàgbé kámọ́ rẹ̀ létí ni jẹ́ nǹkan kan ni lábẹ́ bàbá wa pírẹ́sidọ̀lì Alhaji Wasiru Amusat àti lábẹ́ alága wa Sunday Alao ọmọọmọ Adéníjì alága àdàgbàsókè tìlú Togo ni mo wíhun àti igbákejì wọn ọmọ Ládẹjọ Isiaka ọmọ Ládẹjọ àti akọ̀wé wọn Rasidi Sọlá ọmọ Lọ́sùndé àti akápò wọn ní ká mọ̀ ń ra wa létí pé ká mọ̀ gbàgbé pé Isundunrin Day yóò wáyé ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún tá a wà yìí èyí ò ní ọ̀la ní ọ wáyé wọn wá ní ká wá lógúnlógún ká wá lọ́gbọ̀nlọ́gbọ̀n ká
kájọ péjú ṣe torí àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bòròbòrò ìmọ̀ràn tẹ́nìkan gbà orí asán lọ́jà sí òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ọmọ iyebíye wọ́n ní kó tó di ó náà wà yìí wọ́n ní kí n ṣàdúrà fún yín lábẹ́ alága wa Sunday Alao ọmọ Adéníjì àti gbogbo ọmọ ìgbìmọ̀ pátápátá tẹ́ máwọn ọ̀dọ́ tí wọ́n bẹ lù Tógò wọ́n ní kí n ṣàdúrà gbogbo ọmọ lù Isundunrin pé ẹ ní ráre ẹ sì ní ṣàwé lẹ́yìn gbèsè àsìkò tí ń dùn yìí Ọlọ́run ọba oníjọ tẹ́ fún yín Sunday Alao ọmọ Adéníjì àbọ̀ mi rè é o kẹ́ ẹ mọ̀ pé rábọ̀ mi ọmọ sẹ́gbìnrin ọdẹ bẹ́ẹ̀ gbìnrin ọdẹ kájọ láṣẹ ìpẹ́ fúnra wa o kájọ láṣẹ ìpẹ́ fúnra wa gbogbo ọmọ wọ̀yà ní mògùn kájọ láṣẹ ìpẹ́ fúnra wa gbogbo ọmọ wọ̀yà ní mògùn kájọ láṣẹ ìpẹ́ fúnra wa. tó ẹ ṣe wà bó oníjàlá àkìyín ẹ kú ohun ètò yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé yóò wáyé lọ́la ní St Community tó ń bẹ ní àdúgbò Ẹ̀bẹ̀ náà ni yóò ti wáyé ní ọ̀la aago mẹ́wàá náà ni ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ọba bàbá wa alàgbà Sunday alága ìdàgbàsókè ìlú Isundunrin agbópẹ́ pé àwọn àlejò lọ́lọ́kọ̀ òjò kan pé kí wọ́n wá síbi ìjókòó yìí kí lè ròyìn tí ó fi jẹ́ pé ẹ pé àwọn ẹ̀yà Yorùbá tó kù àwọn òlú tó kù láti wá báyìí pé níbi ìjókòó náà. lẹ́ẹ̀kan sí olóòtú a rí i pé a ṣàlàyé nǹkan kan lẹ́ẹ̀kan pé ajíkóyè gbogbo àwa Yorùbá tá a wà lórílẹ̀‐èdè Tógò wípé ọmọ ìyá kan náà bàbá kan náà ní gbogbo wa kò sí ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè Tógò àti Isundunrin o àti Èjìgbò àti Ṣakí o àti Òkè Ògùn ni o Ìjọ̀ṣẹ̀ ni o àìrípa àjọ ń ṣàṣepọ̀ nílẹ̀ yìí ni èyí ló jẹ́ ká ké sí gbogbo wọn pé tí ọba dé bójú ó dé bá mú tí ọ̀fà ni pé a rí pé ìsódèdè tá a fẹ́ ṣe èyí yóò lè wo gbogbo àwọn ìlú yòókù tí wọ́n jẹ́ ẹ̀yà Yorùbá tí wọ́n jẹ́ lumi náà ló láti jẹ́ pé kí wọ́n kóra wọn jọ kí wọ́n jọ jẹun pọ̀ kí wọ́n jọ mu pọ̀ a rí pé ibi tí yàrá ti jọ ń jẹun pọ̀ tá a jọ mu pọ̀ tá a jọ ń sọ̀rọ̀ pọ̀ eléyìí máa ń mú ìfẹ́ wá èsì máa ń mú lọ síwájú wá ìdí nìta fi ké sí gbogbo Yorùbá pátápátá láti wá bá a ṣe àjọyọ̀ Isundunrin Day ìdàgbàsókè ẹlẹ́ẹ̀kejì èyí tí ó wáyé lórílẹ̀‐èdè Tógò tá a sì ti ké sí táyé tá a ti ké sí kàndé tí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n ti gbọ́ tí wọ́n ti fàdúrà ránṣẹ́ sí wa tí wọ́n sì ní ká máa fojú sọ́nà pé àwọn ohun tí wà lẹ́yìn àwọn ohun tí a lójú. ẹ wá dàgbà bá wa láti dòye mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ní aṣọ ń bẹ lọ́lọ́kọ̀ òjò kan tàbá sì wojú aago tá à ń lò yìí á rí i pé ọjọ́ náà sí rẹ bí àná ọ̀la sì lè tò ṣé aṣọ ń bẹ ńlẹ̀ fáwọn tí wọ́n fẹ́ ra aṣọ báyìí. aṣọ ń bẹ ní gọ́ọ̀f aṣọ ń bẹ nínú ọjà ọ̀dọ̀ alájà wa Suebat aṣọ sì ń bẹ ní ọ̀dọ̀ Rukayat Jimoh ní Asivito aṣọ ń bẹ ńlẹ̀ fìlà ń bẹ gèlè ń bẹ kódà tí wọ́n fẹ́ ra aṣọ lónìí yóò rí aṣọ rà yóò rí fèrè rà yóò rí fìlà rà yóò rí gèlè rà o aṣọ ń bẹ láti mú wa ẹ gbà sọ yín wọ́n gbà sọ wọn ológun Ọlọ́run. tó bàbá wa láti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ alága ìdàgbàsókè ìlú Isundunrin ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá láti Nàìjíríà ǹjẹ́ ètò yìí tí wọ́n pè ní Isundunrin Day tí wọ́n ṣe ní Tógò ẹlẹ́ẹ̀kejì ló fẹ́ wáyé yìí ẹ dákun ṣé bẹ́ẹ̀ ti ṣe Nàìjíríà náà nu àbí Isundunrin Day ò tí bẹ̀rẹ̀ Nàìjíríà àbí Tógò nìkan ni wọ́n ti ń ṣe. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ akọ́kí àwọn ọmọ wa tí wọ́n wà ní orílẹ̀-èdè Tógò torí pé lílọ bíbọ̀ wa àwọn ni wọ́n gbé ẹrù yẹn ọwọ́ wọn kò ní kàṣàlẹ̀ àpò láéláé àdúrà wọn ó sì máa gbà ọlọ́ba yóò máa ṣàánú wọn nípa ti pé sáà ti ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà a ti bẹ̀rẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ó tójọ́ mẹ́ta tó bá di ọjọ́ kìíní oṣù keje ọdún nì náà ní ti orílẹ̀-èdè Nàìjíríà ti ìlú Isundunrin gangan yóò wáyé nítorí náà àdúrà náà wà náà ní wípé àwọn tá a sì tè yìí ọlọ́ọ̀bá yóò jẹ́ àtúnpèsè sí ti orílẹ̀-èdè Nàìjíríà iwájú láti máa lọ àwa kí alága wa ní orílẹ̀-èdè Tógò ọmọọba Sunday Alao ọmọ Adéníjì wípé wọn kú iṣẹ́ àtàwọn èèyàn wọn pátápátá pẹ̀lú ògo Ọlọ́run iwájú lẹ́ẹ̀ máa lọ ní lọlẹ̀ láéláé gbogbo àwọn kọ́mítì ni gbogbo àwọn gọ́fàdà ni gbogbo ọmọ nílùú Isundunrin tí wọ́n wà lórílẹ̀-èdè Tógò ọlọ́ọ̀ba
àgbọ́yé ọlọ́ba yóò fi sí láàrin. àmín. ẹ ní gbèrè tìjú. àmín o. èrè lọ́wọ́ obìnrin jẹ́ lábẹ́ ọjà èrè náà lẹ́ẹ̀ máa jẹ. àmín. ẹ sì kó èrè oko délé lágbára ọlọ́ba ọlọ́wọ́ ṣàánú gbogbo wa ọlọ́wọ́ òdò ti wá o ẹ sì gan. tó a kí bàbá wa tí wọ́n jẹ́ alága ìdàgbàsókè ìlú Isundunrin láti orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ọ̀rọ̀ oníyebíye tí wọ́n bá wa sọ yìí. bàbá wa alàgbà Sunday ọmọọba Adéníjì alága ìdàgbàsókè ti ìlú Isundunrin tí wọ́n bẹ ní ìlú Togo, kí ni ìmọ̀ràn yín tí ẹ fẹ́ fún àwọn ọmọ ìlú Isundunrin tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀, kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn? ok a tó dúpẹ́ lọ́nà lẹ́ẹ̀kan sí i. alhamdulilayi. a ó rí i pé níbi tí a wà lónìí Isundunrin tàná ó yàtọ̀ sí ti tòní. Allahu Akbar. ìfẹ́ ti dé wá wàláyé. kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ láti bí dé Sunday d'Abidjan délùú èbó d'Amẹ́ríkà ọ̀kan ṣoṣo ní Isundunrin. a fẹ́ rọ gbogbo wa lọ́kùnrin lóbìnrin ìwọ níbikíbi tó bá àtọ́jú ọmọ Isundunrin tó ti darapọ̀ mọ́ ìdàgbàsókè Isundunrin ọ̀la lè pẹ́ jù ọba gbìyànjú kó darapọ̀ mọ́ lónìí láti wá ìlọsíwájú fún Isundunrin láti méèkì ó kọ́ tó dálẹ̀ fún ọmọ àtọmọmọ rẹ pé nígbà tí lágbájá ń bẹ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún olùbàbá àtìyá rẹ̀. a ó rí i pé àwọn iye èèyàn lọ́jọ́ àwọn akọni tí wọ́n ti jẹ́ akọni ọmọ Isundunrin nílẹ̀ lọ tí wọ́n gbìyànjú ṣùgbọ́n Ọlọ́hun fún wọn sí débi tá a ṣe dé lónìí. nínú wọn Alhaji Lukú gbìyànjú nígbà ayé rẹ̀ tá a bá tiẹ̀ dákọ̀ àtẹ̀yìnwá ká mú ní pépèpè kò sẹ́ni tí ọmọ Alhaji Lukú mọ̀ nílẹ̀ pẹ̀lú iṣẹ́ tó ṣe fún Isundunrin. nígbà tí Alhaji Lukú fi ń bẹ kò sí ìpàdé Isundunrin lórílẹ̀‐èdè Togo ṣùgbọ́n òun nìkan ní mọ́ dáyà akọ yẹ bùkátà àsọdẹ nílé ọba Yorùbá ni láàrin ìlú ni tó jẹ́ pé òun máa ń fi owó rẹ̀ kalẹ̀ lórúkọ Isundunrin. Alhaji Lukú gbìyànjú lóòótọ́ gba olú ọmọ oyè tó ẹ̀kọ́ gbàǹgbà náà tó bá ń pọ̀ wọn ò ní pẹ́ tó wọn èkú ni kọ̀bá tó ṣe ju tó ṣe lọ tọ́lọ́ fún lágbára ṣùgbọ́n ibi tọ́lọ́ ni yóò ṣe dé ó gbìyànjú ó ṣe dé bẹ́ẹ̀ gbogbo ibikíbi tó bá wà iwájú lọ kọjú tó bá kọjú sí àtẹ̀yìn tó fi sẹ́ Ọlọ́run ní tí ó dí bàjẹ́ torí fún kéne tí èèyàn bá gbìyànjú ẹ jẹ́ káyìn a ó rí i pé inú iṣẹ́ tó ṣe gan nínú Islam nílẹ̀ òun ló jẹ́ bàbá àdínní láti gbàtà Alhaji Lukú ti kú kọ̀sẹ́ tó ti gba bàbá àdínní èyí ìtọ́gbà nígbà náà ó fi gbókọ̀ Isundunrin ga ni tó jẹ́ pé ìtàn ló jẹ́ fún wa tó jẹ́ pé àwa gan fọwọ́ rẹ̀ gbáyà lónìí pé ẹni wa ó ṣe gudugudu méje kan wá lọ àti yàyà mẹ́fà èyí ló mú láti sọ fún wa pé ìwọ tó bá jẹ́ ọmọ Isundunrin yálà ọkùnrin ló jẹ́ ni yálà obìnrin ni yálà owó ló ní ni náà sí ìlànà lu bàbá rẹ kó o fi méèkì ó kọ́ mọ́ lè gbàgbé kalẹ̀ torí kò sẹ́ni tó wáyé tí ò ní kú gbogbo àpáta àkù á dìtàn ǹjẹ́ kí ni tàtẹ́mi fẹ́ kọ sílẹ̀ kí ni tàtí wọ̀ gangan fẹ́ kọ sílẹ̀ ṣé kí wọ́n kọ̀ tàn rẹ pé wọ́n nígbà nígbà tiẹ̀ ọ̀ndàlúrú ni àbí kí wọ́n kọ sílẹ̀ ní pé nígbà tiẹ̀ àbóǹtolùṣe ni eléyìí ìwàásù ló jẹ́ fún gbogbo àwọn ọmọ Isundunrin láti sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé ètò tí a ń bẹ níwájú láti mú lọ síwájú bá Isundunrin àti láti jẹ́ pé kí wọ́n gan kọ́ ìtàn rere kalẹ̀ torí kò sẹ́ni tó máa ń tó lè ṣẹlẹ̀ lọ́la kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀. nígbà tí ìpàdé Isundunrin bẹ̀rẹ̀ ọdún Elédùmarè ogun pẹ̀ntù kákò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan owó tẹ́nì kọ̀ọ̀kan wa tí ó fi máa ṣe ọ̀nà yóò mọ̀ tari ẹ̀sọ́dún àtọ́kin wa àtòbin wa iwájú làmọ́ lọ ànípadà sẹ́yìn ẹ̀yin tẹ̀sí jẹ́mu sí wa náà tá a pè yín lọ́dún tó lọ ó dùn mọ́ anúpa tó ń rí yín lọ́dún yìí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó ilẹ̀ ti fà mú. bẹ́ẹ̀ ni o. adúpẹ́ lọ Ọlọ́run ọdún Elédùmarè tó gbé yín kalẹ̀ fún wa Ọlọ́run ní fàyín tu Ọlọ́run ní fàyín tu bí ewé Ọlọ́run yóò bá wa pẹ̀lú yín o ilé àtọ̀nà yóò ní díbàjẹ́ ilé iṣẹ́ yóò ní jóná o ẹ̀dẹ́ yóò ní díbàjẹ́ o àìríndínlé wọ̀ Ọlọ́run ní jọ́jẹ́ ti yín o owó tẹ̀yàn á fi máa fi ló gbà Ọlọ́run tari ẹ̀sìn àwọn èèyàn àti wá láti lé alága ni olórin náà ń bẹ Àjàsá ńbẹ́ńbẹ́ Kíngì Àrólé wàlúù ńbẹ́ńbẹ́ bàbá oníjàlá wọ́n ń bẹ bàbá abiapo gbogbo ń bẹ akápò ń bẹ gbogbo àwọn èèyàn ńláńlá ní à ń bẹ tí wọ́n jọ mọ̀ Isundunrin tá a lè dárúkọ tán gbogbo apátápátá star ni wa ọdún Elédùmarè tó fògo wa hàn bí ìràwọ̀ kò ní jókòó pọ̀ ẹni tó bá gbogbo godfather apátálá kí látòrí Alhaji Safiriyu Ayẹyẹmí adúpẹ́ lọ́wọ́ wọn Asimi Lawan Jimoh Lawan Rashidi Lawan Kasimu Alayan adúpẹ́ lọ́wọ́ wọn Sule Bello adúpẹ́ lọ́wọ́ wọn Jimoh Bello adúpẹ́ lọ́wọ́ wọn Jimoh Pepe adúpẹ́ lọ́wọ́ wọn Jona Ọ̀túnla Rafi Engineer adúpẹ́ lọ́wọ́ wọn àwọn alága ní kọ̀ọ̀kanlá náà abudu Ayẹyẹmí adúpẹ́ lọ́wọ́ Mr. Deboale adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lẹ́ni tó lè wá sípàdé adúpẹ́ lẹ́ni tí ò lè wá torí fún kéèyàn ìpàdé tó bá bẹ̀rẹ̀ àwọn kan ní ó ṣe ní ó bẹ̀rẹ̀ àti ìwọ̀n kan tí a lè parí rẹ̀ ṣùgbọ́n kọ́ lè Elédùmarè kó jẹ́ ká lè parí rẹ̀ ká lè sọ sí ibùtí ayọ̀ ṣùgbọ́n ìmọ̀ràn mi ni pé ìwọ tí ò tí ì darapọ̀ mọ́ ìpàdé lónìí kò bá mọ̀ ti dáa jù kí wọn náà darapọ̀ mọ́ ìpàdé olóríire yìí kí wọ́n lè kọ́ ọkọ̀ rẹ̀ sínú ìwé mọ́ lè gbàgbé adúpẹ́ lọ́n tí a tún darapọ̀ mọ́ alọ́bàá yẹn látòrí Mr. David
Adéníjì Mr. Boga Mr. Job Adigun adúpẹ́ lọ gbogbo wọn lọ́dún tó lọ àìmọye ẹ̀ ní ọ̀darapọ̀ mọ́ wa ṣùgbọ́n lọ́dún yìí tí gbogbo wọn ti tún yáyá tí wọ́n tún yáyà tí wọ́n ti ra gèlè tí wọ́n ti ra fìlà tí wọ́n lù bàbá àwọn ọgbọ́n ṣubú bá a ṣe ń gbàdúrà pé kí lu bàbá wa kọ́mọ́ ṣubú ọlọ́ọ̀dẹ jẹ́ nìkan kan wa kó àmín adúpẹ́ lọ wa gidi gan adúpẹ́ o kò sí mọ̀nà tó pọ̀ ju pé ká dúpẹ́ lọ ọpẹ́ lọ yẹ wọn Ìsundunrin torí tí kò bá wáyé rí tí ń wáyé lẹ́ẹ̀kínní tí ń wáyé lẹ́ẹ̀kejì tí àwọn kan tí wọ́n ló lọ tí wọ́n lẹ́fọ̀ tí wọ́n lè kánná tí wọ́n gbìyànjú tọ́lọ̀ òfin àti tọ́lọ̀ máa fún esin ṣe téèrín òrí ṣe ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ gidi gan lọ́wọ́ Ọlọ́run pé ń dúró tì wá bébí ṣe dúró tì wá yóò sì tún wà lọ́dọ̀ wa yóò tún dúró tì àlọ́la àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó òwúrọ̀ lẹ ti gbọ́ látẹnu alàgbà Adéníjì tí wọ́n jẹ́ alága ìdàgbàsókè ìlú Ìsundunrin ti ìlú Tógò fún ìmọ̀ràn òní ibi tó ń fún wa ṣùgbọ́n ká tó wà lórí ètò yìí bàbá wa oníjàlá ẹ bá wa sùn jálá ẹ sì fi kí ìlú Ìsundunrin nìkan lẹ́kìnú ẹ̀ ìlú Ìsundunrin nìkan lẹ́kìnú ẹ̀ láàrin bí ìṣẹ́jú mélòó kan. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba ńlá tí fọba jẹ òkìtì nbìrí ọba tí pọjọ́ kúdà ọba àwọn ọba la funfun gbò ọba tààlàmọ́ká abánisè ìtòsòro lójú ẹni ọba lánàá ọba lónìí ọba náà níwòyí ọ̀la àdánimọ́gbàgbé ọba àwọn ọba títí ayérayé àìnípẹ̀kun ọba tó mọ́ tí ọba sọ̀rọ̀ mọ́yè ọba wímọ́tàṣe ọba lè ṣe ọba elétí ìgbáròyé ọba ṣe tó ṣòro lójú gbogbo wa alága ìdàgbàsókè tìlú Tógò Sunday Alao ṣé máa ń lọ ṣé ò ní ṣéwu alága ìdàgbàsókè tìlú Ìsundunrin ṣe ké máa lọ sí ò ní ṣéwu gbogbo ẹ̀yin èèyàn mi ṣe máa lọ sí ò ní ṣéwu ìbánlẹ̀ tó máa lọ àgbẹ̀ tó dóko tí òjúbà fẹ́ pẹ̀ ìrùpẹ̀ ní ọ̀fà àgbẹ̀ lójú fẹ́rẹ́ ni wọ́n ṣe wọn ò ní jẹ́ ọ̀kẹ́jẹ̀ èmi Àkànbí Ògún bàbá àbèjì gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìsundunrin ẹ̀mẹ́jídé mi ké mọ́yè ìdèrà mi èmi Àkànbí bàbá àbèjì mo á fẹ́ lọ ìlú Ìsundunrin ìlú ọlá ìlú olókìkí ìrè ní mògún ni wọ́n mògún rè ni wọ́n ọmọ abúlẹ̀ ṣòwò ọmọ awórin tán kí n tún rírọ ọmọ àgbẹ̀dẹ mi pèsè pòrò tí ń bẹ lọ́nà tìrè kò sí onírè a ò lè roko kò sí onírè a ò lè yẹ̀nà kò sí onírè àti gódógbó ẹrú ṣáájú ọmọ mímí wọn láàrẹ lólùmọkin òkè àmì kan oní ti ìwọ̀yà ẹ̀gbọ́n mi àbúrò mi gbogbo alájọ mi pókan ta ní ọ̀sà ìmọ̀ pé mímí ẹ̀gbọ́n oní ògùtà àbúrò lọ ìbá bímọ ni ìbá fúnrè bọ̀ ìbá bímọ ni ìbá fúnrè sọ lóko ìrè ní ẹ pè mí èjì ní ń gbé ẹ dákun ẹ dákẹ́ ẹ má ṣe pè mí ní rèbèrè mògún méjì yóyọ alága o ẹ̀rí tètè ní rúbà ìsìn ọdẹ àmọ́ jẹni àmọ́ lọ wọn kọrin mògún ẹ̀yin mògún ò sẹ́ gbérin ọdẹ bẹ́ẹ̀ gbérin ọdẹ ṣé wọn bà lágbẹ̀dẹ lọ ìmògún wọn bà lágbẹ̀dẹ lọ ṣé wọn bà lágbẹ̀dẹ lọ ṣé wọn bà lágbẹ̀dẹ lọ eléyìí ní báwọn àwàwẹ́ ń lo bì yíyàn olóòtú gbogbo bóun ti ń wí ni mò ń gbọ́ etí mi ò di etí inú lejò lò iléeṣẹ́ yìí ò ní dàrú bá mi sàmì àṣẹ rẹ ìwọ gangan náà ò ní ráre o sì ní sáwé lẹ́yìn gbèsè àsìkò tí ń dùn yí Ọlọ́run ọba níjọ́ tán fún ọ gbangba yóò ní mọ bá mi sàmì àṣẹ rẹ alága Sunday Alao ìta fẹsẹ ní ọ̀la kò ní jáse mọ́ Ọlọ́run ọba mi ò kò ní jẹ́ jáse mọ́ gbogbo àwọn ọmọ ìlú Ìsundunrin gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá gbogbo wa náà la ṣoríire gbogbo wa pátápátá a ṣoríire àríbá ti ṣe àárọ̀ náà gbégbà èyí ni báwọn awàwẹ́ ń lo bìyàn torí òkínì kàndẹ́nìkan sí oní òfìrà rẹ̀ gbòdì èèyàn mi tó mo kí ní àbẹ̀hún. ẹ ṣeun akíọ̀bọ̀ wa oníjàlá tó ń sùn jàlá fún wa ó dàbẹ̀ ni pé kí wọ́n má dàkẹ́ mọ́ ẹ tí ì rí nǹkan kan láṣẹ Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè tó bá wá di ní ọ̀la ẹ wàá gbọ́ wíníwíní lẹ́nu wọn tẹ́sí gbádùn wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ní dédé aago 10 lè tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ọba tí oríṣiríṣi ó sì mọ lọ ní Saint Community tó wà ní àdúgbò Ẹ̀bẹ̀ ni ó ti wáyé jíjẹ mímu ó wà nílẹ̀ ẹ̀fọ̀kànbalẹ̀
ọlọ́run ọba láàánú yóò dùn tẹ̀sí kọ́kọ́ wa ìlú ìsúndùn níbàjẹ́ o ìwòyàdé ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ ló fẹ́ wáyé yìí o ní set community lọ́la tẹ́ bá jẹ́ pé ẹ fẹ́ béèrè nípa aṣọ ẹ fẹ́ raṣọ ó wù yín láti raṣọ kì í ṣe pé ìlú ìsúndùn nìkan ni wọ́n dá mú aṣọ ìfúnra ara wọn gbogbo ọmọ Yorùbá ni wọ́n mú fún kò sẹ́ni tí ò lè raṣọ yìí àti fìlà àti gèlè gbogbo ala lè rà á tẹ́yìn bá wá ṣetán àti rà á ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú amóhùnmáwòrán lókè yìí ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tẹ́ bá ti pè gbogbo ohun tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ nípa ìlú ìsúndùn ni gbogbo ẹ̀pátá náà ni wọ́n fún yín ní àlàyé nípa ìlú ìsúndùn àti báwo ni ètò ṣe lọ sí ní ọ̀la ní Saint Community ní àdúgbò ẹ̀bẹ̀ ní dédé aago 10 ní ètò bẹ̀rẹ̀ ọlọ́run ní yọmílẹ̀ kò ní í já ṣe mọ́ kò ní já ṣe mọ́ kò ní í já ṣe mọ́ kò ní já ṣe mọ́ ìwòyà ọ̀tẹ̀ yìí o kò ní já ṣe mọ́ Ìsúndùnrin ọ̀tẹ̀ yìí o kò ní já ṣe mọ́ aláṣepẹ́ o àmì ẹ̀ṣẹ̀.